Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. In tó ṣẹlẹ̀ nílé K1 Alhaji Wasiu látara ọ̀rọ̀ tó sọ nǹkan kọjá gbogbo tó ṣẹlẹ̀ ṣé nǹkan wà pọ̀ lẹ̀ ẹ̀rùn kálukú ṣe faraya àtàfà àtàwọn ọmọ K1 kò rújú ọ̀rọ̀ yìí kò bá jẹ́ pé ká sọ pé kò tó tàǹfà tó bá ṣe pé ìgbà tí wọ́n sọ di nǹkan general tí bàbá wa Mufti Diyar Sheikh Farouk oníkíjìpá tó ní kí wọ́n kó apologize. Ìwọ tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ ibi títí ń sọ̀rọ̀ ẹ tí kí wọ́n tí ń sọ̀rọ̀ ẹ tó ní wọ́n gbẹ́nu sí tó gẹ̀gẹ̀ kò tọ́rọ̀ tàbínú sí gbogbo àwọn tó bínú títí tí Sheikh Farouk ti sọ pé lọ apologize ìbínú yín pẹ̀lú tó bá wọn kò máa sọ ọ̀rọ̀ kó dojúkọ kámẹ́rà kọ̀dẹ̀ bọ́ sórí stage kọ̀dẹ̀ lórí rédíò tẹ́ bá wò ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lọ ni kìí sí pé ní mo fẹ́ bú àfá èdè irú ẹ̀dà tó jẹ́ ni ẹni yìí sáfà pa olójú tó yí inú ẹ̀sìn ẹ̀dà tọ́lọ́ sì dá ní tọ́jọ bí ó gáàrù tọ́jọ pé ẹni tó bá jẹ́ ní yìí kò ní fi bẹ́ẹ̀ súnmọ́ torí àwọn nǹkan àbùkù tí yọ máa rí lọ́wọ́ rẹ̀ bọ́lọ́ sí dáa torí kò ṣe máa kàwọn àfáà lábùkù tó mú kí Buhari ọmọ Musa kó náà reply ní prógrámù kan pé àwọn ta ní àmọ́ lórí kéèsì táàmúlé lórí kó tó jẹ̀bi àfìgbà tí Sheikh Farouk oníkíjìpá tó ní kó apologize tọ́rọ̀ ìtì bọ́ta wọ́n apologize ká lè mọ̀ túnmọ̀ sí omi ní ẹ̀ ní àbó omi ní ẹ̀ torí bó omi ní ẹ̀ bó omi ní ẹ̀ àwọn èèyàn ti mọ́ mí ní ẹ̀ kọ́ apologize ń bẹ̀yẹ ìwọ ọmọlúwàbí ni ìwà mùsùlùmí ni ìwà ẹni tí ó ráfà tẹ̀lé ni ìwà ẹni ó láàfà ni ìwà ẹni tọ́jọ pé tó bá lóhùn láàfà ajápá àfà tó ní ó wúlò fún ìwọ ẹni tó ti jú àfáà ìwọ ẹni tọ́mọ tí ń pè láàfáà ó wá wùwá tí ó dá rárá pẹ̀lú kọ́ sọ pé òun ò apologize ìgbà yẹn ló tó dábùkù àwọn èèyàn ti wá sọ̀rọ̀ tọ̀pọ̀ fún solution wà láì irú àwọn tí ń sún tì nínú àwọn àfáà báyá ká máa ṣiṣẹ́ ọ̀nà lára rẹ̀ ṣùgbọ́n èdè àbùkù lọ sọ sáwọn àfá lóhùn ẹ̀rẹ́yìn àfá náà ẹ̀nà ẹ̀ṣọ́ra ẹ̀nà ẹ̀mọ́ gànù sí mọ́ ẹ jìnnà sáwọn tí ó kàn lábùkù tàbálà lọ́rọ̀ tàá sọ ń bẹ̀rún ọ̀rọ̀ nù ṣùgbọ́n mo fẹ́ sọ kiri kan fún yín nílẹ̀ káàró òjìrì lónìí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ mi Islam lẹ káàró òjìrì ọ̀sẹ̀lẹ́gbẹ́ rẹ̀ ládùúgbò yìí apọ̀ ń bí ìbáwúsá ń bẹ̀ẹ̀bẹ̀
Fúlàní wà, Ìgbò wà, tàbá wá ń lọ àmọ́ ráhùn Sudan, Nigeria nǹkankan. Islam ti ń bẹ́lẹ̀ Yorùbá yìí, ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù. Ọ̀rọ̀ Islam wá ọ̀dàrú gan. Ṣé ẹ̀yin ọmọ ìgbé ìjókòó ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́ ọ̀tọ̀ ni? Ìjókòó àwọn ẹgbẹ́ ara wọn ni. Kìí ṣe ìjókòó àwọn àfáà tí wọ́n fi ọlá fún kí l'Ọlọ́run wí, kí l'Ànábì wí, tí wọ́n sì fún ara wọn lápọ̀nlé. Bóyá àwọn àfáà yẹn jẹ́ àfáà súnnà ni àbá wọ́n wà ní àwọn àfáà súfí tí wọ́n gbọ́lá fún tọ́lọ́run bá wí, t'Ànábì wí. Torí kò gbẹ́nu rẹ̀ sọ́mù wọ́n tí ọba yé àfáà súfí tó gbọ́lá fún tọ́lọ́run bá wí àti tádìsì bá wíwà nígbà tó bá mọ̀ tó kéwú tó nímọ̀. Ṣé mufti gbogbo Nàìjíríà Sheikh wa Al-Hussein, mufti gbogbo Nàìjíríà tí a ń pè ní mufti gbogbo Nàìjíríà, ṣé wá lè fi wé àwọn àfáà aláìmọ̀kan? Irú wọn yẹn wọ́n máa pẹ́ ẹ̀kan bẹ̀ tí a ń pè kí Sahih Buhari, Sahih Muslim, wọ́n máa kàtírà ìwọ̀nba lẹ́ni máa fi tí ọ̀dá ti sí hàn. Dẹ́sẹ̀ pé ibi tí bàbá ti jáde product ní Tìjàníyà àbí Kọ̀dìríyà ni, product Súfì ni, ṣùgbọ́n irú wọn yàtọ̀. Àfáà tó bá máa ti ń ṣe nínú àwa táǹpẹ̀rẹ̀ alálùsúnà àtàwọn táǹpẹ̀rẹ̀ àwọn ní Súfì, tòrò ń bẹ́nu Súfì tó ní súnà ànábì ọ̀rẹ́ yẹn ni nígbà tó yé tó nímọ̀. Béèyàn ọ̀bà nímọ̀ láàrin ẹtí pé alálùsúnà náà yóò wíwí kú ibi ti Súfì, yóò ṣẹ̀ṣẹ̀ kú ṣe yóò tẹ̀lé tí ọmọ àìrìn jìnnà àbí àìní àmánà ọ̀rọ̀ sísọ, ká máa sọ̀rọ̀ bọ́ bá ṣe jẹ́ òní kákò gbogbo Súfì pọ̀ kádìbákan náà ni, àbí kákò gbogbo alùsúnà pọ̀ kádìbákan náà ni, àdìbákan náà àti kìíní àti kíní àti kejì. Ṣùgbọ́n ní bíbáyìí nílẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n ní ìròyìn márùn-ún àdánwò tó jẹ́ yí pé ìròyìn márùn-ún yìí tí ń bá kàtá àdíìsì tá ń tú fúnra wa lẹ́nu tó mẹ́ta yìí ẹ́ẹ̀tùmọ̀tùmọ̀ ẹ̀sùn.